gbogbo wa náà ni à ń bá bàbá Ìjẹ̀ṣà yọ̀ fún ti Ọlọ́run tó kó yọ tó sì lo àkókò tí ó lò nígbà tí wọ́n dájọ́ fún ní ọgbà àtúnṣe. Abayọ̀ abadúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé ọ̀pọ̀lọpọ̀ ló lọ rúrìn àjò bẹ́ẹ̀ tí ò padà dé mọ́. Gbogbo ẹ̀kọ́ tó bá lóun fẹ́ kọ́ gan ọ̀rọ̀ alákejì ní ti ń kọ ẹlòmíà dé á dìdàkudà. Abadúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ká mọ̀ gbàrà wa lákòókò, òṣèré orí ìtàgé ni bàbá Ìjẹ̀ṣà Láre Omiyinka tí gbogbo wa mọ̀. Ẹ̀sùn tán fi kàn án a lè sọ wípé ó jẹ̀bi àbí kò jẹ̀bi mọ́. Ilé ẹjọ́ ti dá lẹ́bi, ilé ẹjọ́ ti fi sílẹ̀. Ṣùgbọ́n èyí tó dàbí ẹni pé ó fẹ́ kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n ní ìròyìn kan tí mo gbọ́ ní ìkànnì àwọn bàbá wa kan tó jẹ́ oníròyìn. Ìròyìn náà ẹ jẹ́ a jọ gbọ́ nǹkan tó wà níbẹ̀ náà kó tó di pé a máa sọ nǹkan tá a fẹ́ sọ. Ọ̀yà tí gbogbo èèyàn máa ń pè ní princess ti tún jáde báyìí o, tó sì ti kìlọ̀ fún àwọn èèyàn pé kí wọ́n yẹra fún òṣèré tó ṣẹ̀ṣẹ̀ jáde lọ́gbà ẹ̀wọ̀n náà. Ó ní kì í sàn lára wèrè kó má kú gángan ẹ̀kọ̀ọ̀kan, àti pé kọ́ lọ́mọ kìlọ̀ fọmọ ẹ̀ lọ́dọ̀ ọkùnrin adẹ́rìn-pòṣónú yìí. Ó ní ẹlẹ́wọ̀n ni bàbá Ìjẹ̀ṣà, kì í ṣe pé wọ́n tú sílẹ̀ o, ó ṣẹ̀wọ̀n rẹ̀ tán tó pé pérépéré ni. Nígbà tásìkò sì tó ni wọ́n dá a sílẹ̀ pé kó máa lọ. Ó wá rọ̀jọba ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ ẹ̀ka ètò ìdájọ́ láti kọ orúkọ bàbá Ìjẹ̀ṣà sínú ìwé tí wọ́n máa ń kọ orúkọ àwọn ọ̀daràn sí. Ó ní bí iléeṣẹ́ ètò ìdájọ́ ṣe máa ń sáré kọ orúkọ àwọn ọ̀daràn tó bá ṣerú ẹ̀ṣẹ̀ tí ọkùnrin yìí ṣẹ̀ ní kí wọ́n tètè kọ orúkọ ọkùnrin adẹ́rìn-pòṣónú yìí náà síbẹ̀. Ṣá o, ọ̀pọ̀ èèyàn ló sì ń gba òṣèré náà nímọ̀ràn báyìí pé kó ṣọ́ra ṣe, kó mọrú ọ̀rọ̀ tí ó máa sọ, ìrìn tí ó máa rìn, àwọn tí ó máa bá ṣe, nítorí iná èṣìṣì kì í jó ní lẹ́ẹ̀mejì. Mi ò kọ́kọ́ fẹ́ gbàgbọ́, ṣùgbọ́n mo mọ̀ pé ìkànnì yẹn ìkànnì tí mo respect ni. Ìròyìn tí ẹ bá gbọ́ ń bẹ̀ confam ni. Mo wá rí i pé lóòótọ́ allegedly tó bá jẹ́ lóòótọ́ ni princess sọ̀rọ̀ yẹn, ó yẹ ká yé obi princess léèrè wípé kí ni problem gangan. Ṣé ìyà tí bàbá Ìjẹ̀ṣà tó jẹ bó bá jẹ́ lóòótọ́ náà ló ṣẹ̀ṣẹ̀ yẹn tàbí irọ́ tàbí òótọ́ kóòtù tí lóòótọ́ ni. We all agreed. Kí ni princess fẹ́ gbà tí bàbá Ìjẹ̀ṣà bá tó padà ní problem? Torí pé láti pé gbogbo àwọn èèyàn tàbí kó sọ wípé kí ìjọba kó forúkọ ẹ̀ sínú àwọn ẹlẹ́wọ̀n, ó ti gbé èèyàn lọ sí kóòtù, wọ́n ti dájọ́ fún un. Èwo tó lábùrọ̀ máa pèjọba pé ẹ forúkọ ẹ̀ sínú àwọn ìwé ẹlẹ́wọ̀n. Ó mì wípé ó ti fẹ́ máa jọ nǹkan táwọn èèyàn ń rò wípé bóyá special team wà ń bẹ̀. A sọ pé tẹ́ ẹ ní tí wọ́n ní tílé ẹjọ́ dá bàbá Ìjẹ̀ṣà lẹ́bi lé lórí, a sọ pé n tó dáa ni. Gbogbo ẹ̀dá tó bá ṣerú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ lóòótọ́ tí wọn ò wé mọ́ lẹ́sẹ̀ allegedly kírú ẹni bẹ́ẹ̀ ò jìyà ẹ̀ṣẹ̀ kí kóòtù ò dájọ́ fún un. Ṣùgbọ́n tó bá ti wá débi pé èèyàn ẹlẹ́ṣẹ̀ ti jìyà ẹ̀ṣẹ̀ tán, ẹni tó gbéni lọ kóòtù tó wá ń padà jáde pé ẹ ṣọ́ra fún o, ẹ má jẹ́ kí ọmọ yín o, ẹ má fọmọ tí o, ó lè sọ ọmọ ní bákan o. Ṣó o mọ̀ wípé irú ọ̀rọ̀ yìí bàbá Ìjẹ̀ṣà náà lẹ́tọ̀ọ́ láti gbé ẹ̀ lọ kóòtù? Ẹ má sá sí abẹ́ pé ẹ ń wá àwọn tẹ́ fẹ́ fi ṣe scapegoat lórí ọ̀rọ̀ àwọn tó bá súnmọ́ ọmọ kékeré, torí wà ìdáni kò sí sẹ́ni náà tó fọwọ́ sí, kò sẹ́ni náà tó fọwọ́ sí. Ṣùgbọ́n ó kù díẹ̀ káàtó láti máa sọrú ọ̀rọ̀ yìí wípé ẹ má súnmọ́ o, ẹ má fọmọ tí o, ẹ ṣọ́ra fún o. Ìgbà wo lẹ fẹ́ parí ọ̀rọ̀ tó wà nílẹ̀? Ẹ̀ṣẹ̀ wo ni bàbá Ìjẹ̀ṣà tó ti yá sáré ṣẹ̀ lẹ́nu ìgbà tó dé láti kóòtù? Kò tí ì sinmi, kò tí ì tọ́jú ara ẹ̀, ẹ tó ti bọ́ ọ̀tá. Ẹ má jẹ́ ká máa hùwà ìkà. Tí bàbá Ìjẹ̀ṣà náà bá rò ó, ṣe ló yẹ kó sù princess tó sọ̀rọ̀. Ṣùgbọ́n a mú òkú ka àtàǹpá ìkádìí méjì nù. Kì í ṣe pà ń sọ eléyìí láti pe princess níkà. A gbà pé ó kọ́ bàbá Ìjẹ̀ṣà lọ́gbọ́n, pé ó kọ́ lẹ́kọ̀ọ́ pé ayé kì í ṣerú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ló sì ti kẹ́kọ̀ọ́ lára ẹ̀ tó bá jẹ́ lóòótọ́ ni. Ṣùgbọ́n tó bá wá jẹ́ wípé bàbá Ìjẹ̀ṣà ti jìyà ẹ̀ṣẹ̀, kò tọ́ o. Bàbá Ìjẹ̀ṣà kì í ṣe ìdùnnú ẹ̀
kì í ṣe ìdùnnú bàbá Ìjẹ̀ṣà láti dẹni tí ayé wa ń pé wò pé ó tẹ̀ wọ́n dé o, ó tẹ̀ wọ́n dé o. Kò dẹ̀ yẹ kó jẹ́ ìdùnnú tiẹ̀ náà bó bá tiẹ̀ ká ẹ lára látọdún sọdún o. À ń ṣe lọ́hùn ó ń gbọ́. Ṣé ẹ fẹ́ pa bàbá Ìjẹ̀ṣà ni? Ẹ ti rán lẹ́yọ sẹ́wọ̀n ó ti dé. A sọ pé n tó ṣe dáa ṣùgbọ́n ṣé kó kúrò láyé ni? Ẹ jẹ́ ká rore o. Ẹ ń bá rore á sọ̀re. Àtúbọ̀tán ló jà jù. Àtúbọ̀tán ló jà jù. Kí lè jẹ́kọ̀ fún gbogbo ọkùnrin náà? Kí lè jẹ́kọ̀ fún gbogbo ọkùnrin? Mo kàn rọ princess ni. Ẹ jẹ́ ká mọ irú ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa. Ẹ má jẹ́ ká yé pè wá níkà. Ẹ sì má jẹ́ ká rókà sọ́mọ làkejì. Ẹlẹ́ṣẹ̀ ti jìyà ẹ̀ṣẹ̀. Ẹlẹ́jọ́ ti mẹjọ́ ẹ̀ lẹ́bi. Kí ló tún fẹ́ máa ṣe lórí ìkúnlẹ̀? Ṣé kí bàbá Ìjẹ̀ṣà kúrò láyé ni? Abọ́ tí wá lélẹ́yìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá tún ní lọ́kàn láti máa búlì bàbá Ìjẹ̀ṣà, ẹ mọ̀ pé ó lẹ́tọ̀ọ́ láti gbé yín lọ sí kóòtù. Ṣùgbọ́n o, ẹ rántí ọ̀la o. Abọ́ tí wá lé.